ẹja mọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti náà làákìrá ẹni àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹwà èdè Yorùbá TV òun náà nìkan ni tẹ̀ já sí níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìwé tí àwa kà tá a fi dàgbà àwọn ìwé tá a gbádùn tó jẹ́ kí òye ayé ó yé wa látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé Àṣírí Amòòkùnjalè tú Àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú òun náà ni wípé bẹ́ẹ̀ bá ń bá polówó ọjà pàdé ńbẹ̀ kó lè jẹ́ kóríyá fún wa lónìí àbí lọ́la àbí lọ́jọ́ iwájú òun náà ni pé ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún wa bẹ́ẹ̀ bá ti fò kúrò lórí ẹ̀ kò sàǹfààní kankan fún wa mọ́ ẹ sì mọ̀ wípé gbà fún mórílé òun náà ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì dandan ni kó fèsùrú ránṣẹ́ lé ẹ wá nǹkan fìdílé orí kẹta lẹ́tà Ọlọ́fìn-Tótó sí Àtọpinpin agboolé Orímọ̀ògùnjẹ́ Ilé-Ifẹ̀ ọjọ́ keje oṣù kẹta ọdún 1980 Túndé mi ọ̀wọ́n lẹ́tà dúró ṣáájú tìrẹ́ dé ọjọ́ keje lẹ́yìn tí mo rí lẹ́tà rẹ̀ ní èmi pẹ̀lú Ilésanmí gbéra tí a ń bọ̀ ní Ilé-Ifẹ̀ a ò tètè rí mọ́tò ọ̀sán ti pọ́n ká tó kò ní àròsọ ṣùgbọ́n dírẹ́bà tó gbé wa ọmọ ń wa ìwàkuwà nínú mọ́tò kọ́ mọ́ kòtò yàtọ̀ sí gegele wọ́n sáré lọ bí ilé ìmọ̀ bọ́bá sáré kó sínú kòtò jágajága ẹlòmíràn nínú àwọn èrò ọkọ̀ wọ́n á fi orí lu pákó ọkọ̀ òmíràn á fi ẹnu gbé ẹrù tó wà níwájú rẹ̀ ńgbà kan tí a gun òkè kan tán tí a wá ń sọ̀kalẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí ìsàlẹ̀ afẹ́fẹ́ sí fìlà mi sọnù mo kígbe bẹnu gbogbo èrò ọkọ̀ ọ̀nà bá mi lọ́gun sí dẹ́rẹ́bà náà kò gbọ́ kó tó gbọ́ èyí tá à ń wéye pẹ́ ó ti bá gẹ̀rẹ́gẹ̀rẹ́ náà délẹ̀ ó tún ti gun òkè kan ó ti já fèrè lẹ́yìn rìn náà pẹ̀lú jálẹ̀ ó sì ti gun òkè kẹta lọ kí ó tó gbọ́ ohùn wa ìgbà tó dúró níkẹyìn tí mo sọ̀ kalẹ̀ láti lọ wá fìlà mi ìrìn kékeré mo pé o mo rìn n ò débi tí fìlà mi jábọ́ sí wo ń ṣe ni mò ń mẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ kí n tó débi tí fìlà náà wà mo mú fìlà tán ó kó àti padà sédùú mọ́tò ó ti rẹ̀ mí tẹnutẹnu mo ronú pé ǹbá rí ẹgbẹ́ kan kí ó gbé mọ́tò náà súnmọ́ ọ̀dọ̀ mi kò sí ǹbá rí kánà kó kan kí ó bá mi ká ọ̀nà náà kò sí mo dúró mo sinmi díẹ̀ lẹ́yìn náà mo tún gbéra kí n tó dé ibi ọkọ̀ wọ́n ti rán èèyàn méjì láti tọ ọ̀nà lọ wò mí wá báyìí ni a bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí owó Orímọ̀ògùnjẹ́ pẹ̀lú ìdíwọ́ tó mú ní rẹ̀wẹ̀sì ńgbà tí mo padà dé tí mọ́tò wá tún sí Ilésanmí ní iṣẹ́ òfin tó ṣòro ṣe o àìsẹ̀ bẹ̀rẹ̀ ní nǹkan tí nira tó èyí àìsẹ̀ tó tí wò okùn bàǹtẹ́já bàbá wa mú ti tán kọ́ kí ni yóò ṣẹlẹ̀ mo sọ fún un pé kó fi ọkàn balẹ̀ nínú òfin nínú ọ̀la ló mọ pàǹdọ̀rọ̀ gbọ́ sí bó bá nira ju èyí lọ ń rí di ẹni tó gbé owó Orímọ̀ògùnjẹ́ bá a ti ń lọ lójú ọ̀nà adé ọjà kékeré kan dẹ́rẹ́bà já àwọn èrò ọjà sílẹ̀ ó sì sọ fún wa pé òun fẹ́ jẹun nísọ̀ ìyá ẹlẹ́bà ó ní òun ò ní pẹ́ dé mo ní èmi náà ó fi ẹsẹ̀ kan yípo ọjà náà bóyá mo lè rí ẹran gbéra Ilésanmí ń ṣiyèméjì ó kọ́kọ́ sọ̀kalẹ̀ láti bá mi lọ lẹ́yìn náà ó lòun ọ̀lọ́ mọ́ òun á dúró dè mí nídìí mọ́tò mo rántí pé bí ó ti ń ti ọ̀nà oko kan dé ni a kúrò ní àròsọ kò dúró jẹun mo rí ìyá kan tí ń gúnyán lókèrè mo sọ fún Ilésanmí pé kí ó jẹ́ kí a lọ kí ìyá náà ó tẹ̀lé mi lẹ́sẹ̀kẹsẹ̀ ńgbà tí Ilésanmí ń jẹ yán nínú bókà èmi yípo ọjà mo lọ títí dé ìsọ̀ ìyá ẹlẹ́ran ọ̀gbẹ́ wò ó ẹran ìgbẹ́ pọ̀ níbẹ̀ gan-an ni ó pọ̀ ju ti àròsọ lọ wọ́n gbé ẹran ọ̀yá ńlá kan fún mi mo yọ owó rẹ̀ títí wọ́n gba $400 kí n tó sanwó tán mo ti fa ibi tó tóbi tó kí nínú tan rẹ̀ ya mo jẹ ẹran tán òrùngbẹ́ bẹ̀rẹ̀ sí gbẹ mí mo darí sí ọ̀dọ̀ Ilésanmí mo bá obìnrin kan tó jókòó ní ẹ̀gbẹ́ rẹ̀ ó ń jiyàn mo rán wọn ní ọtí bí àtútù ìgò 3 mo ní èrò láti mu 2 kí Ilésanmí sì mu ọ̀kan a lè máa mu ọtí nínú bókà ń bẹ̀ ká má fi lọ ẹnì kẹta tó jókòó lọ́dọ̀ wa bí o mo bu ife ọtí kan mo nawọ́ rẹ̀ sí obìnrin yìí mo rò pé yóò sọ wípé òun ò mú ni kí n tó nawọ́ náà tán ó ti gbà á pọ́nkán ó sì ti bẹ̀rẹ̀ sí dúpẹ́ ó mu ọtí tán ó dá ife padà mo ṣe àkíyèsí ojú rẹ̀ pé ara rẹ̀ sì wà lọ́nà ó ń retí kí n bu ife kan sí fún òun Ilésanmí
ǹjẹ́ o mọ̀ wípé ìjàpá ni ìyá mi ń tà nígbà ayé rẹ̀? Bẹ́ẹ̀ ni, wọn a máa sọ wípé àwọn pọ̀ lọ́wọ́ ìyá Olúṣínà. Fóró ni obìnrin náà ṣẹnu ó ní gẹ́gẹ́ kó gẹ́gẹ́ ọlọ́ni ìyá mi máa ń ta ìsọ tiẹ̀ àti ìsọ aláwọn ńlọ́fara kan rà. Bí ìyá aláwọn bá ti dìde lọ sáàrin ọjà, ìyá mi á yí ọlọ́lu àwọn rẹ̀ mọ́lẹ̀ lórí. Mo rẹ́rìn-ín, ojú mi ń somi, bẹ́ẹ̀ náà sì ní Ilésanmí pàápàá ṣe níkẹyìn. Mo fi ọwọ́ pa túbọ̀mù mi, mo sì dáhùn pé bẹ́ẹ̀ ni aláwọn lọ̀gá ọlọ́lọ̀. Obìnrin náà dáhùn pé alàgbà Ilésanmí, ilé àsan gbogbo wa o. Ǹjẹ́ o rí pé òtítọ́ ni àwọn àgbà sọ, ewu lógbó irùngbọ̀n làgbà, túbọ̀mù ni àfojúdi. Mo fẹ́ràn àwọn èèyàn tó bá ní túbọ̀mù, ṣùgbọ́n àfojúdi wọn pọ̀ lápọ̀jù, àbí? Ilésanmí mi orí. Láti jẹ́rìí sí ọ̀rọ̀ náà, mo dìde, mo ké sí ọmọ oníbíà nínú ṣọ́ọ̀bù rẹ̀, mú bíà tútù méjì wá. Ọtí bíà di ìgò 5, mo parí ìgò 2. Ilésanmí fẹ́rẹ̀ mọ́ ti ìparí ìgò kan. Ọ̀rẹ́ wa mú kí ìkejì tiẹ̀ dé ìdajì. A gbọ́ igbe àwọn ọlọ́kọ̀ tí wọ́n ń sọ pé ó yá o, kí gbogbo èrò ọkọ̀ wọlé o. Èmi àti Ilésanmí sáré lọ sí ìdí ọkọ̀. Bí a ti ń sáré lọ, obìnrin náà fún mi ní káàdì kékeré kan nínú èyí tí àdírẹ́sì rẹ̀ wà. Ilẹ̀ ti ń ṣú lọ ká tó délé Ifẹ̀. Àkọjá sí ṣọ́ọ̀bù Àlàó níbi tó ti ń tajà lójú ọ̀nà. Bí Àlàó ti rí Ilésanmí, ó yára dìde, ó sì fi tayọ̀tayọ̀ gbà wá. A kí ara wa kú àtijọ́. Ilésanmí bá Àlàó dàrò ikú orí mọ́ọ̀gùn jẹ́ ẹ̀gbọ́n rẹ̀. Èmi náà sì kí ikú àṣẹ̀yìndè. Mo ní kí Ọlọ́run ọdẹlẹ̀ fún olóògbé náà, kí Èdùmàrè bu ìpẹ́ burúkú lójú rẹ̀. Àlàó ra ọtí bíà ìgò 4 fún wa. Ó fẹ́ ra sìgá fún Ilésanmí, ṣùgbọ́n ńgbà tó sọ pé òun kì í mu sìgá, ó béèrè bóyá mo ọmọ obì jẹ. Mo dá lóhùn pé bẹ́ẹ̀ ni. Ó ra obì fún mi. Èmi náà yọ atari lápò, mo fi ẹyọ mélòó kan kún obì náà. Mo wá ń jẹnu wúyẹ́wúyẹ́. Mo tún fi bíà tútù tẹ́. Mo parí ìgò 3. Ilésanmí kò mu ọ̀kan ṣoṣo tán. Mo fẹ́ mu nínú ti Ilésanmí, ṣùgbọ́n ojú ń tì mí. Èmi pẹ̀lú Àlàó kò mọ̀ra wa rí. N kò sì fẹ́ kí ó kà mí kún aláṣejù ní ìgbà kínní tí a kọ́kọ́ máa ra wa. Lẹ́yìn oúnjẹ alẹ́, Àlàó gbé ẹmu akèrèǹgbé ńlá kan kalẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí mú. Báyìí ni Àlàmú máa ń ṣe lálaalẹ́. Bó bá jẹun tán, Ilésanmí sọ pé òun ò mu ẹmu. Ó ní kí wọ́n bọ̀ ń wá ògógóró díẹ̀. Bí ọtí bí àṣírí fún ẹ̀mí, bẹ́ẹ̀ ni ògógóró fún Ilésanmí. Ohun tó wù mí ò wù ọ́ la fi ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀, tí a kì í sì fi pawọ́pọ̀ fẹ́ obìnrin kan náà. A lọ kí Àṣàkẹ́ àti Yéwándé, àwọn aya olóògbé náà. A bá wọn dárò ikú ọkọ wọn, a sì ṣe àdúrà fún wọn. Gbajúmọ̀ ni Àṣàkẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé aṣọ ọ̀fọ̀ lọ́wọ́, síbẹ̀ aṣọ wíwọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ fi hàn pé onífàárí ènìyàn ni. Ó ti tó ọmọ 30 ọdún, ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá wo ojú rẹ̀ dáadáa, bí ẹni pé kò tí ì ju ọmọ ọdún 21 lọ ni. Ọ̀mọ̀wé sì ni pẹ̀lú, láì dàbí ìyáálé rẹ̀ Yéwándé. Kò jọ pé Yéwándé mọ á yàtọ̀ sí gbé, ṣùgbọ́n lórí àìmọ̀wé rẹ̀, Yéwándé ní ọ̀yàyà, ó sì máa yẹ́ sí ènìyàn. Ó fi ọ̀yàyà kí Ilésanmí, ó sì béèrè ilé àti ọ̀nà. A padà sí ọ̀dẹ̀dẹ̀ Àlàó. Àárẹ̀ ti mú mi, oorun sì ti ń kùn mí, ṣùgbọ́n kó tó di pé a sùn, a bá wọn ṣe àdúrà alẹ́ gẹ́gẹ́ bí Àlàó ti ń ṣe nínú ilé rẹ̀ lójoojúmọ́. Onígbàgbọ́ ní Àlàó, Jọ̀ọ́nú ní orúkọ ìgbàgbọ́ rẹ̀. A jókòó tọ̀wọ̀tọ̀wọ̀, èmi, Ilésanmí, Àlàó náà àti àwọn ọmọ rẹ̀ 3. Ìjọ kékeré kan ti kalẹ̀. Àlàó pe orin, ó sì bẹ̀rẹ̀ sí kọ. Àwa náà ń kọ tẹ̀lé, tàbí kí n sá kúkú sọ wípé àwọn ọmọ rẹ̀ ń kọ tẹ̀lé wa. Kò jọ pé èmi àti Ilésanmí kọ orin náà tó bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkíní orin náà lọ báyìí: wá bá mi gbé, alẹ́ fẹ́rẹ̀ lẹ́tàn, òkùnkùn ṣú, Olúwa wá bá mi gbé o. Bí ìrànlọ́wọ́ ẹ̀dá bá yẹ, ìrànlọ́wọ́ aláìní wá bá mi gbé. Gbogbo wa jùmọ̀ kọ́, ó sì dùn. Ṣùgbọ́n nígbà tí Àlàó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kejì, ńṣe làwọn ọmọ rẹ̀ dákẹ́. Báyìí ni ẹsẹ̀ kejì lọ. Ọjọ́ ayé mi ń sáré lọ sópin. Ayọ̀ ayé ń kú, ògo rẹ̀ ń wọ mi. Àyídà àti ìbàjẹ́ ni mò ń rè. Wọ́n tí kì í yí padà. Wá bá mi gbé. Àlàó ní ẹ kọrin kẹ. Kí ni mú yín tẹ panu mọ́? Àbẹ́ yáde ni? Àbẹ́ mọ ohun rẹ̀ mọ́ ni? Àṣàmú ló dá bàbá àwọn lóhùn. Àṣàmú ní bàbá,
ẹ jọ̀wọ́ ẹ foríjì wá mo rò pé orin àgbàlagbà ní èyí ọjọ́ wo la wà délé ayé pé tí ọjọ́ ayé wa lè táàbì sọ pé ọjọ́ ayé wa ń sáré lọ sópin àwa ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé tiwa ní ọ̀rọ̀ lílọ sópin ò ṣẹlẹ̀ ní ti ayọ̀ tí ń kú àti ìbàjẹ́ rere ni ò ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwa o ẹ jọ̀ọ́ ẹ foríjì wá o. díẹ̀ ló kù kí ilé sanmi bà nǹkan jẹ́ mo wo ojú rẹ̀ ẹ̀rín ti wó nínú Àlàó pàápàá kọ̀mẹ̀sì tó lè fún ọmọ rẹ̀ mo fẹ̀sọ̀ sún ilé sanmi lè kánná kọ́mọ̀sì rẹ́rìn mo wá dáhùn mo ní àwọn ọmọ àṣẹṣe yìí sọ̀rọ̀ púpọ̀ gbogbo nǹkan ni kì í jọ wọ́n lójú ohun tí àwọn àgbàlagbà tẹ́wọ́ gbà láì jiyàn ń ṣe làwọn ọmọdé wọ̀nyí máa ń yiri rẹ̀ wò bí gbogbo wọn máa ṣe rí nìyẹn o ọlọ̀tẹ̀ níwọ̀n. Àlàó ní ayé ti kó òbí tàtijọ́ ní tòótọ́ inú mi dùn pé ọ̀ràn náà parí síbẹ̀ torí n ò fẹ́ bẹ̀rẹ̀ sí parí ìjà láàrin bàbá àti ọmọ ńgbà tó ti rẹ̀ mí tó bẹ́ẹ̀ tó jẹ́ pé oorun àsùngbádùn ni mò ń fẹ́ kíákíá níkẹyìn. Àlàó gba àdúrà àwa náà sì ṣe àmín olókòlòkó sì lọ sí ibùsùn rẹ̀ bí ìrìn wá sí eré ìfẹ̀tìrẹ́ nìyẹn ní òwúrọ̀ yìí ni a ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí owó orí mọ́ọ̀gùnjẹ́ tó sọnù bí ìwádìí náà bá ti ń lọ sí a máa ṣe ìròyìn rẹ̀ fún ọ ìpàdé wa bí oyin èmi ní tiẹ̀ ní tòótọ́ Ọlọ́fin-Tótó. báyìí ńlá parí orí kẹta ìwé náà Àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Akínládé pẹ̀lú oore ọ̀fẹ́ àti ògo Ọlọ́run orí kẹrin láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ Ọlọ́fin-Tótó yẹ séèfù náà wò ẹ má gbàgbé láti sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV kò náà lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ní kankan àkọ́kọ́ kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ni ẹlẹ́ẹ̀kejì ò ní láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì sí ìkànnì yìí bákan náà ní kẹ́ láìkì kẹ́ fọ́lò péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bákan náà ní kẹ́ subscribe sáwọn YouTube channel mi tó tún kù bíi Awíkonko TV Ìkórìtà Kò Yé Mi Òwe Yorùbá TV Oríkì Yorùbá TV Comedy Magic TV àti bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Ájú wa ṣe o.